báyìí là ń ṣe báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bí Alápìnkẹ́ o. Mú jọjọ jàre nítorí pé ọdún bá ọ láàyè nítorí pé ọdún ṣojú ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ yìí yóò dàríwó bó bá lè mú jọjọ. Kògókògó lòun agogan rò pọ̀nlápọ̀nlá lòun bàtà òṣùpá akéwì mo tún ti dé bí ṣe mi o. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtù àìbèjì alẹ́ ta mo dé pàpàpà mo tún fẹ́ gbọ́ wíwíwí ọ̀rọ̀ lẹ́nu èmi. Mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o màámi Olúwakẹ́mi Florence tí sọjọ́ bí lóní mo wá kí. Màmá Ọlásùnkànmí Sọ̀dí kó kú ọdún o màmá Ọláwálé ò sì kú àṣeyẹ. Màmá mo súnmọ́ lọ́mẹ̀bí wọn náà ni mò ń kó bẹ́rẹ́ fún un o. Màmá Bólúwa ti fi Àríkẹ́ o ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún láwọn mórí ẹ̀wọ̀ òbí ran. Ayọ̀ Ọ̀túnba Sùláìmọ̀ máa gbọ́ o máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi. Ayádélékè Mohammed Ọ̀túnba Àjú o nílùú Ọ̀tà ó kú ọdún ó sì kú àṣeyẹ ọdọọdún láwọn mórí ẹ̀wọ̀ òbí ran. Ìwọ onídájí sùn onídájí ké ìṣẹ̀dá rẹ̀ onígbà bọ́dé ọmọ wọn láwórì mo ní kó gbéra lẹ̀ kó dìde o. Ẹ̀gbá sani ìṣẹ̀lẹ̀ àwọn yeye rẹ̀ òkú ọdún ó sì kú àṣeyẹ. Mẹ́bọ́ mọ̀rán ló pè mí sórí aago àtàwọn àbúrò rẹ̀ náà ni wọ́n mọ̀ kí ọ méje mẹ́jọ wọ́n làwọn mọ rírì rẹ̀ ni wọ́n ló ti sọdún èyí òwú ni wọ́n ló mọ bẹ̀rù ọ̀bẹ níbẹ̀ su àtẹ́lẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náà o. Wọ́n ní bọ́dún bá ti dé ìpèrègùn àmáwọ̀ tutù wọlé ayé ara pápá lábẹ́ tú o ibi kìjàkìjà lábẹ́ ẹṣin òjòjò ní sọ́wọ́ kọ́mọ̀lé náà jà kókó lárọ̀ tá lé ó mọ bẹ̀rù ọ̀bẹ níbẹ̀ su àtẹ́lẹsẹ̀ wọ́n sì mọ bẹ́ẹ̀ náà o. Wọ́n ní bọ́dẹ̀ pa láwọn bàbá rẹ̀ Àwórì náà pélé o ọmọ Àwórì la kẹsàn mọ́ gbọ́n wíwíwí ọ̀rọ̀ lẹ́nu èmi. Ọmọ Olúńlá o ọmọ ọlọ́kọ̀ tó ní iṣẹ́ rí ọmọ ọlọ́bẹ̀ àjáyé o ọmọ wájú ọlọ́kọ̀ tí sowó ẹ̀yìn ọlọ́kà ṣèjìgbà lẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kà tàn yẹbẹ̀ lójú omi ọmọ káfọ́pàwà káfàjàwà káwọn fòdègèdè ọwọ́ wakọ̀ délé sẹ́rí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò máa gbọ́ o ọmọ aládé jìwìnjìwìn ìlẹ̀kẹ̀ ọmọ egúngún létí fiwájú gbọ́ta ọmọ Ògún fún mi nírè máa gbọ́ o ọmọ ọlọ́kọ̀ tó ní iṣẹ́ rí ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wà ní. Mariam àmọ̀ pé ló kú ọdún o ìmọ̀lẹ̀ ayọ̀ Lydia ló mọ ní fọ́dún èyí sópin. Joshua Adébáyọ̀ ní ìwọ̀n kí ọ méje mẹ́jọ àti lásbọ̀nù o Olúwatóyìn Victoria wọ́n lọ́dọọdún láwọn mórí ẹ̀wọ̀ òbí ran. Wọ́n ní bọ́délé o Ẹ̀gbá sani ìṣẹ̀lẹ̀ àwọn yeye rẹ̀ Ẹ̀gbá ọmọ rẹ̀ lọ́ka gbogbo ọmọ Olúgbọ́njọ bí ọmọ asẹ́tìmù mi kíkan Ẹ̀gbá ọmọ yùmùyùmù lòrò òkè o ọmọ Lísà bí ọmọ gbogbo àkàlà ọba márùn níbẹ̀ lóde Ẹ̀gbá Aláké mẹ́bí gbogbo wọn ni wọ́n dádé Olúmbàrà ọba ní Àgùrá ọba ní Ọ̀ṣìlẹ̀ ọba ní Olówó Òdùwọ̀ ọba ní Aláké Ẹ̀gbá ńkọ́sẹ̀ bẹ́ẹ̀ lálàáfíà rọ́bà ní ìṣe ẹ mọ̀ pé bá ti ṣe mọ́kà náà ṣe lóde Ẹ̀gbá Aláké wọ́n mú mi sẹ́mi mọ́kà ẹ̀yìn mọ́dọ̀gùn lóde Ẹ̀gbá Aláké sẹ́ràn mọ́ pa ní. Ó wá délẹ̀ kínní o mo ní kẹ́ ẹ wá fòrò yàn mí lè yín jọ sí ẹni gún yẹn lẹ́bẹ́ kí n ro kankan mi níjọ mo gún yẹn lẹ́bẹ́ tán mo ro kankan mi níjọ kàkà kí wọ́n fòrò yàn mí pẹlẹbẹ gidi wọ́n gbélé mi lọ́wọ́ o àṣé wọ́n mú lóró òkè o mo ní nàmúnàmú kúkú lóró òkú ẹ̀yin lọ́mọ̀rọ̀ pàgẹ́ ọmọ̀rọ̀ pọ̀ ọ̀pẹ́ ọmọ̀rọ̀ pàgbàgùrà náà kí wọ́n nulẹ̀ àwọn yeye rẹ̀ ó ti wá sọdún èyí òwú ni ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú aláfẹ́ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ rẹ̀ lábíàmọ́ ni ó abíàmọ́ gbọ̀jà gbọ̀rọ̀ abíàmọ́ ti dúró tọmọ́jọ́ ogun lé wọ́n níjọ́ rírí jẹ wọ́n níjọ́ àìrí jẹ wọ́n níjọ́ kẹrẹ́ bèbí sùn ló pọ̀ jù ó wọ́n bá ń kí wúrà mi wọ́n ní kí ọkọ̀rí ewu wọ́n ní happy birthday to you o Màámi Olúwakẹ́mi tí sọjọ́ bí lóní mo wá kí Alápìnkẹ́ ó mọ ní fọ́dún èyí sópin o báyìí là ń ṣọjọ́ bí Alápìnkẹ́ o.